A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma umiru illa liya'budu mukhlisina wa yuqimu salata wa yu'tu zakata wa zalikal dinul qayyim. Ẹ̀sìn wo ló gbé dání? Tajudeen! Tajudeen! Àsìkò wá sùn ti tó já lọ mọ́sìkì o. Já lọ mọ́sìkì àsìkò wá sùn ti tó. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma umiru illa liya'budu mukhlisina wa yuqimu salata wa yu'tu zakata. Ra cousin. Wa Àlá zalikal tààrà ẹbí ń pa dinul ẹ̀mí o. qayyim. Ẹbí ń pa mí o. Ọlọ́run ó yọ. Ọlọ́run yóò wá. Sísá ẹ̀jẹ̀ ẹ̀lẹ́ gbọ́lẹ̀ lọ. Mo lọ church ní a ní fellowship ní ọ̀sán ìjọ. Tọ́ ọ̀dà Ọlọ́run ó gbàdúrà yín o. Àmín. Ọlọ́run ó wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ máa ṣe o. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ máa sin nǹkan mímọ́ mọ́ Ọlọ́run yín o. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pátá Ọlọ́run ó fún yín gbígbàdúrà. Ẹ ti gbọ́ ẹ mọ̀ pẹ́ o. Ẹ ṣé. Ó dáa. Ó dàbọ̀ jàre. Ẹ̀gbọ́n ẹ̀wà ni mo sọ pé kí n pa mí. Kí la fẹ́ jẹ láìsí pé òní ni Monday tó yàn gbàwẹ̀. Òní Wednesday náà. Tajudeen. Ayọ̀ṣẹ̀dé láti mọ́ṣáláṣí nìsín náà ni tẹ́ ẹ bá dẹ̀ ti ń sin lọ́hùn Ọlọ́run ó padà wá dá wa lóhùn ní sùúrù Kí n ní sùúrù. kó tó di aago mọ́gìrì tó tó dago méje Ọlọ́run ọba tá a lọ sìn ni ó pèsè oúnjẹ tá a jẹ fún wa. Ẹni sùúrù ẹjọ́ ṣáà ń gbàwẹ̀ ni. Ẹ̀gbọ́n ṣáà ń gbàwẹ̀ ni. Gbàwẹ̀ náà ẹ ti máa ní kí n ní sùúrù. Ṣùgbọ́n ilé ìtẹ̀ ṣe yìí èmi ò láìkẹ́ o. Èmi máa fi lélẹ̀ fún yín mo máa sà lọ o. Tajudeen pamọ́ táwa kálí alàláyé fàwùwà àṣìbù ẹ bá ti gbára lé Ọlọ́run Ọlọ́run ó tó jẹ́ kọ́ Ọlọ́run tó ọ gbogbo tó ń ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yìí tó ń ṣe Gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ayé ò lé tó bá wùn Ló yẹ lóòótọ́ Ọlọ́run. kí n dúró tọ̀ lọ. Ṣé ó yá gbogbo kéwù tẹ̀ kàkalẹ̀ sí kí ló dà? Gbogbo kéwù tẹ̀ ké kalẹ̀ ní ìsìn kí ló dà? Tó yọ. A ní kẹ́ ẹ jára yín ẹ̀ dáhùn. Bẹ́ẹ̀ ni wọ́n máa gbé gòsò ojú kiri nìyẹn. Ṣé ó tẹ̀lé sọ pé mi àti ìgẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n á jọra náà? Tajudeen Ọ̀nà wo lágbá jọra wa? èmi ló ń bá wí báyẹn. Kíni ẹ wọ ẹ fi mí sílẹ̀ o. Ṣé mo sọ fún yín? Mo sọ fún yín mo ní pé ẹ̀gbọ́n ẹ jẹ́ ká lu ọpọlọ ẹ jẹ́ ká lu sẹ́ǹsì wa. Ẹ fi ọkàn kún èjì. Ẹ̀yin èyí máa ṣe báyìí mo ṣe bí àwọn àáfàá gidi. Ẹ ṣe bí àwọn àáfàá ẹgbẹ́ yín ṣe máa ń ṣe. Jóná bó làwọn àáfàá gidi ṣe máa ń ṣe ju ká kírun ká sàṣà tó fánà bí wà mọ́mọ́ ká sin lọ́hùn lọ. Ọlẹ́ntẹ̀ láàfáà nìyí o. Ọlẹ́ntẹ̀ láàfáà nìyí. Subhanallah. Kí ló ń subhanallah bá ní sí? Nǹkan tí mo bá yín sọ yín pé ẹ̀yin náà ẹ fi ọkàn kún èjì. Ẹ̀yin náà ṣe báwọn àfáà yín ṣe ń ṣe ẹ̀yin náà máa ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo yẹn. Àwọn ọmọ ìyàwó. Ẹ máa gbómi fún wọn, ẹ máa gbóṣe fún wọn, ẹ máa ṣe gbogbo nǹkan fún wọn. La ilaha illallah sallallahu alaihi wasallam. Gbogbo ẹ tó bá ti ń ṣe irú kan báyìí ni aráàmù ní okòrin ìlànà tó lóhùn nìyẹn. Aráàmù ni. Aráàmù Ṣé ló ní. aráàmù ni? Ṣé Ọlọ́run ní ká máa lòwí àtẹ̀gbò? Aráàmù ni sọ́lọ́ ní ká máa lòwí àtẹ̀gbò. Àbọ̀ kò sí wàhálà mo mọ̀ pé ẹnì gbọ́ mọ̀ pé ẹnì gbọ́ etí kún òun lẹ̀ ní. Tajudeen tó ń sọ yìí wọ́n sì sọ o wọ́n sì sọ o. Ta ni mo fẹ́ sì sọ síṣẹ́ ẹjọ́ lọ ní ṣé bẹ́ẹ̀ gbọ́n mi ni ẹ kúkú pa mí gbà ẹ pa mí ẹ̀yin kọ́ ni mò ń bá wí ni ṣé mò ń bẹ́ lómi wí ni. Ọlọ́run ọba tá à ń sìn yóò dá wa náà lóhùn. Mo ti gbọ́ ìwọ ló ń wo bẹ́ẹ̀. mo ti gbọ́ Ọlọ́run máa fún wa látòkè á fún wa látòkè á wá fún wa lóúnjẹ ni àní ṣiṣẹ́ oúnjẹ tí gbẹgbẹ ìgbà tí mo dẹ̀ fẹ́ wá ìgbà yìí dáàdi mi sọ pé máa tọ́jú mi ní owó rẹ̀. ṣé ìwà tọ́jú rẹ̀ ẹ tọ̀ Tajudeen. ẹ wá fi mí sílẹ̀ jù. Tajudeen ẹ fi mí sílẹ̀ jù. iwájú mi ló ti kú. La ilaha illallah sallallahu alaihi wasallam. Ọlọ́run ìwọ ni mò ń sìn o mo dòdò àdúrà tì mí Ọlọ́run o. Ẹ̀sìn wo ló gbé dání? Tajudeen. Ẹ̀sìn wo lẹ̀yin ṣe? Fatiha. Lamalif Sheda Fatiha la. Ala. Ba Fatiha ba.
Lam alif shadda fatiha la. Lam alif shadda fatiha la. Ba la. Ta fatiha ta. Lam alif shadda fatiha la. Lam alif shadda fatiha la. Ta la. Ta la. Alhamdulillah. Adúpẹ́ fọ́lọ́run. Ṣé pé ó tún yàtọ̀ sí tànà tí wàá tún dọ̀la náà ló ti yàtọ̀. Ẹ gbìyànjú kẹ́pẹ́ ẹ tún kalẹ̀ o. Inshallah Ọlọ́run ó fún yín mọ̀. Inshallah. Ajá Kausa. Dókù tí mo fẹ́ sọ fún yín látijọ́ yìí mo rí i pé ẹ̀sìn òní ó ti ń dùn lára yín dáadáa ju tàtẹ̀yìnwá lọ. Gbogbo tọ́lọ́run tilẹ̀ ṣe sẹ́yìn adúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ti bá wa fọ̀ yín mọ́ báyìí. Àmọ́ Ajá Kausa ibi tó tún kù bẹ́ẹ̀ ni pé kàtú àbí tàtú lẹ mọ̀ pé yìí ẹ gbìyànjú ẹ parẹ́ ṣé ẹ ti gbọ́ ìyẹn jẹ́ báwọn tó tún wá bẹ́ẹ̀ ni àwọn aṣọ tẹ́ mọ wọ̀ ní ìsìn ẹ gbìyànjú kó jẹ́ àwọn aṣọ tí ó mọ bo ara tí ó mọ bọwọ́ tí ó mọ bo ẹsẹ̀ torí gbogbo àwọn èèyàn ti mọ̀ pé ẹ ti ń kéwú ẹ̀sìn yín sìn ó ti ń pé lára yín ẹ ti ń di mùsùlùmí wọn tún gbàdọ̀ mọ́ rí i pé ìwà tí ò dá lára yín mọ́ ṣé ẹ ti gbọ́ bá Ajá Kausa Ọlọ́run ọba àlékè ọlá ló bá wa tún yín ṣe dáadáa jù báyìí lọ ló tún bá wa fọ̀ yín mọ́ Ọlọ́run fún yín ṣe inshallah ẹ ṣe gan-an ẹ mọ̀ pẹ́ délé kí ó lọ́la o Ọlọ́run bá wa sọ yín sàlámù àlékún o. Ẹ̀gbọ́n mi kan sí ẹ jọ ṣe ẹ bínú arábìnrin kí ló wá sí. sójú ń dùn ọ ni tó rí i pé kí ó ló wá gbà ni. mo mọ̀ pé kí ó náà ni ṣùgbọ́n ó kàn tún lè ní nǹkan ní ìtẹ́jọ́ máa ń ṣe pọ̀ ni torí ẹ̀ ni mo ṣe béèrè pé. láyé lẹ́nu sọ̀rọ̀ kò sí nǹkan tó tún dà wá pọ̀ ju pé kó wá gba kéwú láti gba kéwú tán ó sì mọ̀ lọ lé wọn. kéwú nìkan lẹ̀kọ́. pẹ̀lú ògo Ọlọ́run. èmi wò pé èmi ní àmọ̀ràn kan ni pé ṣé bẹ́ẹ̀ ṣe ń gba kéwú fún un níta yẹn ẹ rí i pé kò make sense ni èmi wò pé tẹ́ bá máa mú lọ sínú ilé tẹ́ mú lọ sínú yàrá kéwú yẹn máa yé dáadáa ọpọlọ tẹ̀yìn tẹ̀ ń kọ́ náà ọpọlọ yín máa ṣẹ́tù so ó máa lè jẹ́ kí gbogbo pé kéwú tẹ́ máa ń kọ yẹn yóò kò rí kékeré ẹ̀ nígbà fún lẹ́ẹ̀mejì kó máa fi yé. Tajudeen n tó ń sọhun ṣètọ́n ló ń gbé ẹ̀mí wọ̀ ọ́. ṣètọ́nù bíi ti báwo kí ló kan ṣètọ́nù nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. ṣètọ́n ni tí n bá ti ń wọlé gba kí ó fọnú ilé kò dáa kí ó tá à ń gbà níta gan bó ṣe ń jókòó sẹ́gbẹ̀ẹ́ mi o tí ì bá ṣe wípé ọlá pé tẹ̀mí Ọlọ́run ti ń wo ara èèyàn gbogbo àwọn èèyàn tó ń wó èèyàn báyìí téèyàn jókòó tóbìnrin kò rí sì fa ara yóò mọ rí bákan àmọ́ tọ́ Ọlọ́run tá à ń wò wá ní ká tún máa mú wọlé láwa tí ẹnì kan. ẹ fi gbogbo àṣàwọn máa ṣàmọ̀ wọn ẹ fi gbogbo ẹ̀ lé ẹ̀gbọ́n mi ṣe bí arábìnrin ó ti mature ẹ̀yin náà dé ti mature ṣebí lẹ́yìn ká ẹ wọlé kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe sóhun náà fẹ́ lọ máa sọ́ńtà ni òun náà sì ní máa sọ kì í sì ṣe pé inú gbàgbó ẹ sì mọ pariwo pé ẹ ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ ṣe nǹkan bẹ́ẹ̀ oníkálukú máa ṣe. Tajudeen àáfà tí ó bá fẹ́ jẹ́ kọjọ́ Ọlọ́run bàjẹ́ kò gbọ́dọ̀ sáṣemọ́ sí i ohun tó ń dánwò ohun tó ń gbé sí mi láàkàyè tí bá tẹ̀lé ọkọ mi ó bàjẹ́ ìwọ gan tó jábùrò mi gan onílé tó ládùúgbò. ó ti yé mi báyìí nǹkan tẹ́ ń sọ lọ́rọ̀ kan ni pé mi lè advice yín kò sí wàhálà ó ti yé mi ẹ̀yin ẹ̀ máa advice mi mọ́ o ẹ máa advice kó oníkálukú ṣe nǹkan tó bá ti wù báyìí. Tajudeen oníkálukú ṣe nǹkan tó bá ti wù. mi ò lóòlè advice mi tí mò ń sọ fún ọ ni kò gbọ́. ẹ wò aṣọ yín ẹ lọ fọ aṣọ yín fúnra yín. Tajudeen jàlámíà tó wà bẹ́ẹ̀ mo fẹ́ wọ̀ jímọ̀. ẹ lọ wáyàwó. òbíríbírí ayé ti dòbíríkìtì ìwà ìbàjẹ́ inú ẹ̀sìn lásìkò yìí burú jáì. máa ní ká yẹ ká máa lọ àwọn òde wèrè yẹn mọ́. Tajudeen ní sùúrù á padà lọ bí tá ti gbowó ńlá. tó bá lọ ọkùnrin kí ló dé. o fẹ́ lọ gbọ́ òwèrè wo owó wo ló fẹ́ lọ bá. ẹni tí ló sọ fún ẹni sùúrù òṣìṣẹ́ àfẹ́fẹ́jọ ní sùúrù kò ṣiṣẹ́ ní fẹ́ ọṣẹ yẹn òṣìṣẹ́ ẹ máa gbọ́ òmí ẹni sùúrù ìwọ ọ̀sẹ̀ wo sọ fún yín ẹni ọ̀sẹ̀ wo ní ìṣẹ́ ni mo sọ òṣìṣẹ́ ìfẹ́gbọ́ ni òṣìṣẹ́ bá mú òmí. ìyá ayé ẹni sùúrù. àfa ìwé ẹjẹ ń tàrú fún ẹjẹ kí n tàrú fún ìṣẹ̀fẹ́ gbọ́ kankan ni. Tajudeen subhanallah afẹ́ ẹjẹ ń tàrú fún ẹni sùúrù ẹni sùúrù ọ̀fànàbí bẹ̀yẹ ní sùúrù. ẹ̀gbọ́n mi ẹni sùúrù nǹkan táwọn abẹ́rẹ́ ń sọ ẹ̀kọ́ yé mi. ó lọ sọ fún sẹ́rí bí wọ́n ṣe wò wọ́n mi ò rí wọn rí láyé mi. ẹgbẹ́ olówó afẹ́ ẹjẹ kí n tàrú fún ọ náà wò rí mi rí ẹjẹ kí n gbọ́. àìsàn ti ẹni sùúrù. ẹsùn lẹ́rẹ̀ yìí
Èṣù lélẹ̀ yìí. ẹ wo àìsọsẹ fún yẹn lọ́dọ̀ tiwa kò mọ̀ yín rí. àlọ́ ló sọsẹ́ fún mi sẹ́ àfẹ́yẹ sọ fún ẹjọ́ kó sọ fún mi. Tajudeen ó yẹ ẹjọ́ kó sọ tó sọsẹ fún olóòtú kó sọsẹ fún wọn. Sàmì Sátánì. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí ló ń jà mí Jésù? àmì Arábìnrin yìí. ó lóun ò rí yín rí ẹgbẹ́ wàhálà Jésù. Ẹ mọ̀ kó sọ pé àyè obìnrin lè sùn máa ń wà. bóyá Àwọn ara wọn ló lé Ádámù kúrò ní ọgbà àlàyé ìmọ̀ wọn rí. ó lóun mọ̀ yín ẹja mọ̀ lọ. ẹ mọ̀ lọ àlọ́wọ́ mi mo fẹ́ gbà ó sọsẹ́ fún mi kò sí ọsẹ ìtajà tó ṣe fún mi. Tajudeen. mo tẹ 1,000 ni mo gbà tẹ́lẹ̀ yìí tẹ wá gbà kankan mọ́ báyìí. ẹni kò bá mọ́ òbí. ó yẹ ní sùn. ó yẹ bá mọ́ òbí. Láyọ̀ sọ pé ọ̀dọ́. Mo sọ sọ fún lóòótọ́. Ṣé ìgbà tí mo sọ sọ fún ẹ, ṣé ni mo ṣe ní kò ló lo ṣe lò? bẹ́ẹ̀ mo ṣe lò ó ṣe ní kò lò ó mo lò ó. Kò pọ̀sibú yẹ pé mo ṣe ní kẹ̀ ló lẹ̀ ṣé ìgbà tí wàá gbọ́ ẹ ṣe kó sọ abẹ́ ṣe kó. ìṣe kankan. Ẹ ṣe kankan. Ẹyin ò ṣe kó ẹ ṣe kó ẹ ṣe kó. ìṣe kankan. Ẹ ṣe kankan. Ilé ẹ̀dẹ̀ pawó. mo tẹ wá pa 1,000 kan tẹ́lẹ̀ yìí tẹ wá pa kankan mọ́ báyìí. Ẹ wá pa kankan. Ẹyin náà mo bẹ̀ ṣe lọ sọ́tò. ẹni sùn ajá Tajudeen ó sọsẹ fún wọn. Gidi. àbọ̀ wa bá lọ́rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ṣèṣìn ẹ má bínú ẹ fi yá mi torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun ṣé bẹ́ẹ̀ mọ ilé wa tó bá ti di ọ̀la ẹ wá bá mi ń fún yín ní owó ọ̀sẹ̀ tó ṣe fún yín o ẹlẹ́ẹ̀kejì ń tún wá bá yín bẹ Ọlọ́run ọba ọjà yín ní padà sí ipò tó wà tẹ́lẹ̀ ní tún wá mọ tàtẹ̀yìn wá lọ ẹ dákun ẹjọ́ tó lọ. àfa torí yín gbogbo àwọn èèyàn mọ ọlá yín ló jẹ o ọlá ànábì ni ẹ ṣeun. Ọlọ́run ló ṣeun. Ẹ fi wọ́n náà jẹ́ kí n tí pẹ̀lú wọn. Tajudeen Tajudeen. Àbí mi náà mọ̀ pa wà fà gan. Ẹ kọ́kọ́ kò ní àjẹ́ tùpọ̀ gbogbo wèrè wà lórí wa. bẹ́ẹ̀ni Àwọn àjọ ajá wèrè kẹ́kẹ́ tó kàkẹ́. nta ló wá àwọn èèyàn wọ́n ta dádélé ọ̀rọ̀ yẹn ṣe bí. Ẹni sùúrù jọ ẹ̀yin náà gan kàrámù yín pọ̀ kì í ṣe ẹnu lọ́wọ́ bẹ̀ sọ. Mo mọ̀ pé ẹ̀yin náà gan ẹ wò scam jọ làwọn méjèèjì. Bẹ́ẹ̀ni mo ti wà mú kan ló wá ọ̀sẹ̀ kan lọ́jà mú kan gbé fún ni kò sí kankan nú ẹ̀. tó bá ti dé lọ́la yín ṣàdúrà fàdúrà Àti wẹ̀ orí àti fún. ẹ fi ń lẹ̀ ṣàyà lọ. Ẹni sùúrù wèrè lẹ́fìbọ̀dì wèrè láfi ṣe a lọ ṣàdúrà látàrọ̀ àgbowó ni. Ilé náà tún wá sí o tún fẹ́ gbowó. Ọlọ́run ó ṣe oúnjẹ tá a jẹ. Kí la fẹ́ lọ jẹ́ ilé? láìláì lámọdé oṣù náà Ọlọ́run ó ṣe já lọ lé ìtàlá wà já lọ já lọ. Inú ti bí mo ṣà. Ọlọ́run ṣàánú mi pẹ̀lẹ́. ìwà ìbàjẹ́ inú ẹ̀sìn lásìkò yìí burú jáì. Má sápamọ́ sábẹ́ ẹ̀sìn ṣiṣẹ́ ibi. náà alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú kùránì tí Ọlọ́run bá ní àkàyè mi. ó yí pé mo kó tírà tó pọ̀ jáde tírà tó ti kà náà ni tó o sì mọ̀ náà ni mo fẹ́ fi bọ́ ọ sọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní wa'budullah wala tushriku bihi shay'an. Ọlọ́run ní wa'budullah. Ọlọ́run ní ẹ máa sin Ọlọ́run. Wa'budullah. Ọlọ́run ní ẹ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀. Wa'budullah. Ọlọ́run ọba òun ló tó sìn òun ló lè ṣe gbogbo téèyàn fẹ́. Wala tushriku bihi shay'an. Ọlọ́run ní wala tushriku bihi shay'an. Ẹ má wá orogún pẹ̀lú Ọlọ́run. Kí náà ń pè ní ìwà orogún pẹ̀lú Ọlọ́run? Òun náà ni ẹ má ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. Èmi náà wò pé ṣé Ọlọ́run níyàwó ni màá kàn ní lóyún wa. Ọlọ́run níyàwó ẹ má ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run tó ń sọ bẹ́ẹ̀ náà ni pé gbogbo nǹkan tí Ọlọ́run tó jẹ́ ìwọ tọlọ́run ká fún Ọlọ́run. Ohun tí èsè tọlọ́run ọba tó jẹ́ pé èèyàn lè jẹ ìyà lórí rẹ̀ ká jìnà sí bíi kíni òun náà ni pé ká máa mọtí. Tajudeen kò tí mu ọtí. Mi sọ pé mo mọ̀ tí like mo ẹ continue mo wà pẹ̀lú. mọ́ mu ọtí. Ó ti yé mi báyìí. Wala tushriku bihi shay'an. Ẹ má dà kankan pẹ̀lú tọlọ́run. Tajudeen o ti ń ṣe ṣìnà. Ẹni mo ti gbọ́. Má ṣe ṣìnà. Mo ti gbọ́ yín. Wala tushriku bihi shay'an. Tajudeen o ti ń bá àwọn ọmọ kọ́ mọ́ rìn. Má da ààrẹ pọ̀ mọ́ àwọn ọmọ kọ́ mọ́ tó bá ti da ààrẹ pọ̀ mọ́ wọn. O ti ń mú nǹkan míì tó jẹ́ sí pé èèyàn lè fi ríyà Ọlọ́run ó ti ń dàpọ̀ nù o. Torí àwọn ọmọ tó ń bá rìn o àwọn ọmọ òní wọ́n padà mú owó ẹgbẹ́kẹ́gbẹ́ ni wọ́n mọ jọ́yìn àwọn kóòtù káàkiri àbí kílẹ̀ mọ́ pín yẹn
láti jọ́ tí Ọlọ́run ti ní o ti ń bẹ lọ́dọ̀ mi sórí mi tí mo hùwà tí ò darí sórí mi táwọn èèyàn wá pariwo lè lé lórí ó gbọ́ tán sọ pé àfáfọmọdà ni mí ó gbọ́ pé mo gbáyàn rí wà látúnṣe kò bèèrè ṣe ìyànà Ọlọ́run ní a mọ̀ dà kan tí ò dà pẹ̀lú tọ́lọ́ èmi ò sí nínú wọn tí mò ń sọ fún ọ lénìí nítorí àmọ́lẹ̀ tí ó mọ́la a lè ní yóò pẹ́ kó yá a sì lè ní yóò yá kó pẹ́ o. ẹ̀gbọ́n mi ṣé ẹ fẹ́ kú ni. La ilaha illallah sallallahu alaihi wasallam Tajudeen. ẹni sùúrù tí ìyẹn pẹ́yìn náà ti ń fi àrọwà lẹ̀ bí ànábì wa mọ̀ ọ́n. Sallallahu alaihi tó ń wasallam. sọ àrọwà lẹ̀ fáwọn ọmọ yìí pé ẹ̀yin ìjọ mi o ẹ mójútó kinní kan ṣé ìyẹn pẹ́ tí ẹni sùúrù ẹ bá ti kú ní ìsìn yìí o. torí tẹ bá ti kú ní ẹ tí ìbímọ ẹ tí níyàwó ẹ nẹbi kárípẹ tẹ ti náà ẹmí àti ẹmá bá yín take care gbogbo wọn. tí kankan tẹ fi ilẹ̀ fẹ́mi tẹ bá kú ní ìsìn kún sàárà lẹ́kú. Gbogbo wa pátá láàkú sure tó gbọ́ mi yé gbogbo wa pátá òun láàkú. bọ̀ yín tẹ́mi ń sọ ni pé ẹ ṣáà máa ti kù ní ìsìn. Tajudeen gbọ́n ti fẹ́ sọ fún ọ ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan oníṣẹ́ mo ti ní property onídìí ní property lóòótọ́ ìyìn tí fẹ́yàwó ìyìn tí bímọ àsìkò sì ń bọ àsìkò òtò ìyìn fẹ́yàwó ìyìn bímọ. torí tẹ bá ṣe gbogbo ayé asán lẹ wá o. bẹ́ẹ̀ ni ayé asán ni o. àmọ́ Tajudeen tán bá ní lára àwọn tí mo kọ́ lẹ́sìn tí mo fi tọ́lọ́run mọ̀ ìwọ náà ń bẹ́ẹ̀ wà lára property mi. ìyẹn náà ti tó àrè. ó tó tújú bẹ́ẹ̀ lọ tó mo fi sọ fún ọ pé àmọ́ àsìkò tá a kọ gbogbo tí wọn náà ṣe yìí ó mọ àsìkò tó kọ owó lè rò bóyá àgbà ni ó kú kọ́mọ kékeré kú o. kò tí ẹ̀ sì kú lójú tèmi. Tajudeen kò sì kú lédi ogún ọdún lé ní ọgbọ̀n ọdún lónìí gbẹ̀ngbẹ̀ òkè gbẹ̀ngbẹ̀ tàbá náà mò ní ọ̀la làmú ilẹ̀ òkè gbẹ̀ngbẹ̀ ilẹ̀ gbẹ̀ngbẹ̀. Tajudeen mo tí mò ń bọ sọ òní kò gbọ́ mo ti gbọ́ yín mo ti gbọ́ yín. òlérè tó tún lè bọ́ sọ orílẹ̀ èta mọ́. ẹ̀gbọ́n mo ti gbọ́ ṣé bí gbogbo tẹ́ fẹ́ sọ nìyẹn bẹ́ẹ̀ náà ojú bẹ́ẹ̀ náà lọ ẹ kí lára fẹ́ jẹ lọ́sàn-án. bí bá ti ṣàdúrà ká tó bẹ̀rẹ̀ wá sí Ọlọ́run ó sì ń tá a jẹ. Ọlọ́run tún ṣe náà ni. bẹ́ẹ̀ ni. mo ti mọ̀ pé Ọlọ́run ṣe ọkùnrin fún mi lẹ́yìn àárẹ̀. Tajudeen Ọlọ́run bá kó sí ọ́nú. Islam ẹ̀sìn mi Islam ẹ̀sìn mi. Yasin wal Qur'anul hakim innaka laminal mursalin ala siratil mustaqim tanzilul azizul hakim. Tájù. Arákùnrin. Wá. Níbo ló lọ? Ṣé ó sì? Èmi ń bọ́ látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. Àwọn ọ̀rẹ́ wo ó sọ mi pé òun lọ bì kankan kò jáde kó ń lé. Sọ̀rọ̀ ẹ̀ ní kí n sọ fún yín ni ọ̀dọ̀ àwọn jí lèmi lọ. Jí. Àwọn olóúnjẹ jì àjí kùránì ni mo mọ̀ ṣúwátù jí ní fọmọ àwọn. Ṣé èmi bá yín sọ̀rọ̀ kùránì ni èmi bá yín sọ̀rọ̀ àwọn àyànú kùránì èmi sọ̀rọ̀ àwọn èèyàn gidi tí wọ́n ní ó lọ́wọ́ àwọn jí àwọn bọ́bọ̀ tó wà bẹ́ẹ̀ lèmi bá wọn lèmi sọ̀rọ̀ ẹ̀. Tájù sọ pé mo ti sọ fún ọ pé kó mọ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ yahoo yẹn mọ́ sáwọn ọmọ yahoo yẹn ló pé ní jìnnà àbí jìnnù bẹ̀wọ̀ Ọlọ́run wọ́n fi mọ́ kéwù mọ́ mo tún fi mọ̀ ìwé mọ̀ mo fi mọ́ Ọlọ́run mọ̀ ìwọ ló fẹ́ gbà ló fẹ́ yọ máa ṣe táánì. Ṣé gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn sẹ́yìn lẹ rán mi lọ torí bẹ́ẹ̀ fẹ́ tí wọ́n máa ranjú nìyẹn bí kan sùwèrè Kọ́sìm Subhanallah Tajudeen Kọ́sìm ó ń lakọ́ mọ́ mi lórí. Tani who are you by the way and by the bush. lẹ́yìn mo kò ya wèrè ìrẹ́ pé mo ti respect láti jẹ kí ló ń Subhanallah kí ló tó ganu sọ́bẹ̀ ẹ̀ ó wá ganu sílẹ̀ tí ó jiná ṣá ọgbẹ́ni wo má yẹ kí n wojú ẹ ojú tèmi ti di ojú mi ti là bí mo ṣe wà ẹ̀ ojú mi ti là gidi mi ìráyè gbogbo nonsense tó ń ṣe fún mi ẹ mọ́ kí n máa jẹ Kùránì ṣé Kùránì ìjọ oúnjẹ ni wọ́n máa sọ pé Ọlọ́run àṣàánú àánú jọ oúnjẹ téèyàn máa jẹ lójoojúmọ́ nonsense àní kò fún wa lóúnjẹ kéèyàn rí ọwọ́ fi sẹ́nu kéèyàn jẹun á ti sọ fún ẹ kó o já láti jọ yìí Kọ́símù lọ já tó ní kó máa lè gán ní èmi mo jọ dájú àwọn òjò bàbá ó kàn wà dáadáa. ìnà láhàmà àsọ̀bìrì. ara ẹni táwọn sọ̀rọ̀ nìyẹn sọ̀bìrì náà ni ṣé gbogbo nǹkan ni sùúrù ṣé gbogbo nǹkan ni sùúrù máa ṣe. Tajudeen náà bẹ̀ wọ́n lóhùn. pẹ̀lẹ́ èṣù mo bẹ̀rù. Ọlọ́run tàjọ́ láàrin èmi àti ẹ. Àtijọ́ tí mo ti mú ọdẹ nínú ilé yìí mo fọ́ lóúnjẹ àárọ̀ mo fọ́ lọ́tọ̀sán mo fọ́ talẹ́ mo tún kọ́ kẹ́ mo fi mọ́ Ọlọ́run mọ́ ìwọ ló ń ya ṣètánì ló ń yọ ọmọ burúkú ó máa ń tẹ̀lé àwọn ọmọ jẹ́nu kiri àwọn ọmọ jẹ́nu ọmọ kò yẹ wù ẹ máa sọ sí kiri. ẹ máa wo Kọ́símù ojú òtí ẹ̀ tiẹ̀ ṣó yẹ ṣé nǹkan tó sọ yẹn ṣó yẹ kó máa sọ níta gbangba kó yẹ kó máa sọ níta tó sọ pé òun fún mi lóúnjẹ ni mò ń lọ ta tí mo lọ bá àwọn Pablo
òun fún mi lóúnjẹ ni mo ń lọ pọ̀ ọ̀dọ̀ àwọn Pablo ló ra aṣọ sí mi lọ́rùn lọ́jọ́ tí mo ti dé nílé aṣọ mélòó ló rà fún mi ṣé o ra aṣọ fún mi rí àbí kò kàn máa tẹ̀ láwọn afá kó máa ṣe ọ̀lẹ́ ń tẹ̀ láàfà kiri kó máa mú ẹ lóko kan ló máa ganu gbèrè ó máa ganu sóde kó ló ń jẹ ayé àlà. ọ̀gbẹ́ni fọlọ́ lọ́rùn lẹ́jà rẹ̀ ọmọ sáré fọlọ́ lọ́rùn lẹ̀ ní ọ̀sẹ̀. yálà tí Ọlọ́run ṣàánú mi Tajudeen bẹ̀rẹ̀ lọ́wọ́. Ọjà wọn àfàkà. Mo bá lọ já wọn kò sọ àgbéjẹ mọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà á tó dé. Wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́. Wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́. Tajudeen. Wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le. Tajudeen. Oríta lòkú Olúwa rẹ̀ lọ, tó bá sọ fún kọjá mi lẹ̀ lọ bí tó kan lò náà. oníjàwọ̀ ìdájọ́ Ọlọ́run ò jìnnà lórí yín. Sista Rachel. Yes, sir. Ẹ dákun ṣé ẹ bá ń rí Tajudeen? Tajudeen. Afa Tajudeen. Àbúrò mi Wọ́n sọ fún yín ni. kò sọ kankan fún mi. Èmi ti rò bóyá ẹjọ́ fẹ́ travel ni. Ìgbà tó wọ́n di àwọn ẹrù táwọn wí. Wọ́n ti kó lọ láàárọ̀ ẹ̀. Wọ́n ti lọ. Ó ti kó lọ. Wọ́n ti kó lọ ṣẹ́ẹ̀mọ́. Níbo ló? Wọ́n ti kó lọ. Tajudeen. Ẹ sọ fún wa yín. Subhanallah. Ẹ wá lè pè mí ìyá kankan nulẹ̀. Níbo ló wá lọ? Wọ́n ti lọ. Èmi náà fẹ́ mọ èmi o. La ilaha illallah Muhammadu Rasulullah. Ṣé kò sí? Tajudeen kò sọ fún mi pé òun lẹ́bi kankan. Ẹ pè wọ́n, ẹ pè nọ́mbà wọn. Mo ti pe nọ́mbà rẹ̀ mi o, nọ́mbà rẹ̀ ò lọ mi ò mọ tó ṣẹlẹ̀. Bọ́lá la fẹ́ wá wọn. La ilaha illallah. Àbẹ́ lọ wò wọn páàkì ni wọ́n lè fi sí. Páàkì bo mo fẹ́ wá sí, páàkì bo mo fẹ́ wá sí Tajudeen. Ẹ ní sùúrù. Wọ́n fi sọ mi ni. Ẹ ní sùúrù. La ilaha illallah Muhammadu Rasulullah. Afákọ̀ọ́sìmù ẹ ní sùúrù. Ẹyà àbúrò mi ni wọ́n máa bọ̀ ẹ̀yẹ mi sọ̀gbọ́n wọn ní sílẹ̀ Yorùbá ti rí ní Ẹ sílẹ̀. pẹ̀lú. Àìlú àtàmúkọ́ fẹ́ pè nílùú. Mo bí kí ni sá? Tajudeen ṣé kò ní kú bá ń bẹ́ẹ̀ torí Ọlọ́run. Ẹ rí wọn, ẹ lè lọ. Ojú ọmọ ẹ ti rànjú, ojú ẹ ti rànjú. La ilaha illallah. Wọ́n ń bá ẹ sọ lò nígbà. Wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le. Òkú oríta lòkú rẹ̀ tó bá kọjá lẹ̀ tó lò oníjàwọ̀ ìdájọ́ Ọlọ́run ò jìnnà lórí yín. Hello. Assalamu alaikum o. Mọ́mí Daya ẹ ra mà. Ẹ dákun ṣé Tajudeen ṣé kò sí lọ́dọ̀ yín ni? Ẹ má wọrí màá pè padà kò sí bẹ́ẹ̀. Ẹ ṣe màá pè padà kò sí nǹkan. Ọlọ́run la ilaha illallah. Hello. Assalamu alaikum. Mọ́mí Kausa. Ẹ káàsán. Ẹ jọ ṣé Tajudeen ṣé kò wọ́dọ̀ yín? Kò sí kankan mo kàn béèrè ní ṣé kò wọ́dọ̀ yín. Ẹ má wọrí kò sí láburú. Ayé mi mo tàjú wá gbà báyìí torí Ọlọ́run ìrìn Tajudeen ní. Nǹkan ṣẹlẹ̀. Ṣé Tajudeen ò ti jọ́ lẹ gbé kéré báyìí? Níbo ló lọ? Tó bá kú ní ká tẹ mọ̀ ibi tó bá wà ká mọ̀. Ọlọ́run mi adé station àwọn ọlọ́pàá láwọn ò mọ ibi tó gbà. Wọ́n láwọn ò rí àwa títí mo ti waste owó kí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá gbà mí. Títí náà ti dànù tẹ̀kí ọlọ́pàá nà mọ̀ mí. Ó jẹ́ Tajudeen ìsọnù. Ọlọ́run jẹ́ irú inú bíọ́. Ìpàdé tí ọlọ́run mo ti bíọ́. Mo fi inú àwẹ̀ Ramadan náà ti bíọ́. Ìpàdé tí bíọ́ Tajudeen ni máa jọ pa mí. Islam ẹ̀sìn mi smoke commander fún Islam ẹ̀sìn mi. Àfà káàsán. Àfà wa ní kí wọ́n bẹ̀rẹ̀ pé iṣẹ́ tayé ni Tajudeen wà. Tajudeen wo ń bẹ? Tire wo ń bẹ? Àfà Tajudeen wà. Ẹlẹ́dọ̀ àfà àgbà. Farabalẹ̀ bá mi sọ̀rọ̀. A sọ yín pé àfà wa a sọ yín pé kí n bèèrè lọ́wọ́ yín pé iṣẹ́ tayé ni àfà Tajudeen wà. Tajudeen kan náà. Ṣé bí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ló wà? Ṣé mo jí gbé sílé ni àbí wọ́n sọ fún pé mi mò ń bọ̀ nílé? Àárín ni wọ́n ti sá kò nílé. Ó sá kúrò nílé. Àwọn ní kí wọ́n bí ilé rẹ̀ pé ṣé ọ̀dọ̀ yín ló wà? Láwa. Ókè. Ṣé ọ̀dọ̀ mi ló so ìwọ rò pé ọ̀dọ̀ mi ló wà pé kò wá wò á sí lọ́dọ̀ mi. Kò sí lọ́dọ̀ yín. Dúró ṣé nítòótọ́ ni wọ́n ń wá àwọn ọ̀rí ni? Àná ń wà. Tajudeen. Ibo ló wá yìí lọ? Ibo lẹ rán wọn? Dákẹ́jàre kí ló ń ṣẹlẹ̀? Ṣé mo ní mo gbé sílé ni?
àbó orí nínú ilé mi báyìí mi jáde lọ ni. Àfàtàjùdé. wá ń bí bọ́ sí kí ló. wọ́n bá rán ni níṣẹ́ ẹrú èèyàn á fi tọmọ jẹ ẹni ṣé wọ́n sọ fún ẹ pé mo gbé sílé nígbà. Irú àti èmi náà máa fi ti ìtàmọ́ náà jẹ. Rí àbí. dákun máa bá tiẹ̀ lọ jàre o ti sọ ohun tó fẹ́ sọ mo ti gbọ́. Ebi mo gbà wá ni. mo ti mọ̀ pé yóò pé mọ̀ ibi ló yẹ kó gbà lọ. Ẹ bá wa wá o. Àfàtàjù ó lọ jáwọ́ mo bá lọ jáwọ́ kó sọ àgbéjẹ́ mọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà á tó dé. Wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbà wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le. Òkú oríta lòkú rẹ̀ tó bá kọjá lẹ̀ tó lò níjàwọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà lórí yín. ẹjọ ṣe ìbínú o Àfàtàjùdé ní lórúkọ tèmi ẹjọ àgọ ṣé mo lè mọ̀ yín. Dámilọ́lá lórúkọ tèmi. Dámilọ́lá lágbára Ọlọ́run ọlá yín kò dẹ̀ ní dìbànújẹ́ lágbára Ọlọ́run. Ẹ má bínú o mo fẹ́ béèrè lọ́wọ́ yín o tẹ́ ẹ bá bínú tí béèrè ò bá ní fàyà o ẹ dákun ṣé ẹ mọ̀ ń tẹ̀kì. Àfààfà àyè náà mọ̀. Gẹ́gẹ́ máa rò pé bóyá mo bẹ́ ni o ó wà ní kí n béèrè lọ́wọ́ yín ni o ẹ pẹ̀lẹ́ ṣé ẹ rí i ṣé mo wá fẹ́ béèrè kankan ṣé ẹ ti gba bíi $1 million lọ́wọ́ client. 1 million kẹ̀ mi gbọ́n 100,000 rí débi 1 million níbo. ẹ gbọ́n 100,000 rí. níbo mo ti fẹ́ gbà. ẹ sọ pé lọ. ṣé wàá rí i nísìnyí tẹ́ ẹ ti wá mọ̀ mí ibi Àfàtàjùdé ẹ ti ṣetán láti mọ̀ gbowó. Nǹkan kékeré lẹ́ẹ̀kan sí. Ẹ ṣọ́. Mo sọ ọ. Kí wàá nìkan kékeré. ṣe ojú ọ̀nà làwà ẹ má jẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ n tí ó ṣẹlẹ̀ ni pé ṣé mo lè fún yín nọ́mbà yín ni àbí kẹ́yìn fún yín nọ́mbà mi. Mi dẹ̀ wá ní táìmù ẹ̀mọ̀ kan. kò tẹ̀ burú ẹ jẹ́ kí mi gba nọ́mbà tì mí ẹ̀yẹ fún mi nọ́mbà tì mí mà. ẹ kárí kí lẹ́kùn kọ́ yín lẹ́ẹ̀kan sí. ẹ pè mí báyìí Dámilọ́lá ni. Dámilọ́lá. Òun ní rìn ó ti wọlé. ẹ ṣe ìfẹ́ bá Àfàtàjùdé ni. Tajudé ẹ pè mí ṣe gbọ́. Àfàtàjù ó lọ jáwọ́ mo bá lọ jáwọ́ kó sọ àgbéjẹ́ mọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà á tó dé. Wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbà wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le. Òkú oríta lòkú rẹ̀ tó bá kọjá lẹ̀ tó lò níjàwọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà lórí yín. ọba bàbá sẹ́kì ẹ pẹ̀lẹ́ sàlámù alẹ́kùn ẹ pẹ̀lẹ́ ṣé ẹ bínú pé mo dá yín lórí lórí kó lè dáná là ń bá kí ló ń gbàdúrà wa lórí istiara tẹ̀yìn abayín ṣe bẹ́ẹ̀ni a ti ṣe àwọn dùáwù kọ̀ọ̀kan tó túmọ̀ sí àwọn àkànṣe àdúrà lórí nǹkan tẹ́ ẹ bá mi sọ lọ́jọ́ sí mo pe àwọn àfáà àgbà àwọn bí àfáà stop ṣe bẹ́ẹ̀ àwọn àfáà wàsíù àwọn àfáà kàrímù gbogbo wọn pátápátá àjọ jókòó báyìí àjọ ṣàdúrà ọ̀hún ẹgbẹ́ gbogbo àdúrà tá a ṣeun ibi tá a parí rẹ̀ sí. bó ní ìwà ti lò. mímu ni ẹ mọ̀ ọ́ mu ni. ṣé tí n bá dé àbí mo lè mú nìsín. Ọbaṣẹ́kì a gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. ẹ mú kíákíá ẹ mú ẹ rọra kò má dá kókó máa báyàn já o ẹ wọ́n ṣe ń mu pure water. ẹ pẹ̀lẹ́ ẹ ṣé bàbá fa ẹ pẹ̀lẹ́ ṣe wá rí báyìí nígbà tẹ̀tí wá mú báyìí àní gbọ́lá burú mọ́ ọ̀nà ó bẹ̀rẹ̀ sí ní sí fún yín ọ̀nà ó sì bẹ̀rẹ̀ sí ní ńlá fún yín ọ̀là láwùlà wà lákùúrátá ẹ tẹ́wọ̀ ẹja ṣàdùrà bísímìláì rahmani rahim kúlù wà láwù aláwù sàmà láǹbì ẹlẹ́dì wà lámì yóò lá ọ̀làǹbì ẹkùn là òkú fún wa náà àmín subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. Islam ẹ̀sìn mi. Islam ẹ̀sìn mi. Pablo ilé tó ń ṣe báyìí ilé tó mú wa pákéjì ẹ̀ ti pọ̀ jù sọ̀rọ̀ ọmọ tèmi wò yìí ó ẹja ńlá ni
Bó ṣe wà yẹn iṣẹ́ tó iṣẹ́ tó kí ni mi ò fẹ́ wọn tó báyìí. Àwọn ọmọ lẹ́lẹ̀ àwọn ọmọ bíi 2,000 1,000 tá kan sáré fún lówó ni mo bí kó mú wá. Àfà inú at least ẹ gbọ́dọ̀ enjoy now. Wo má jẹ́ enjoy lásìkò tí mo wà. Gbogbo owó tí mò ń dájọ́ gbogbo savings tí mò ń ní kí ayé mi lè fi dáa ní. Ètò ìjẹ́ mo ṣe sákùn lé. Àfà ṣe mọ́tàn ẹ máa lò bẹ́ẹ̀. Kí n lò bẹ́ẹ̀. Ẹ máa gbádùn ẹ̀. Tí ẹ bá ṣe pé kan jí tó mú olúwẹ̀ náà yìí ṣe wá gbọ́ ipá àgbà àfa náà gbé ọ̀sọ́. Àgbè yìí débẹ̀ gidi gan inú tí gan máa dùn. O sún fi dá yín lójú. Ṣó máa. Pàpàpà súpé fọkànbalẹ̀. Kò sí wàhálà jẹ́ ká lọ. Tibítibí. Mo máa ṣe transfer sí ẹni. Ẹ má fọ compose. Àfàtàjù ó lọ jáwọ́ mo bá lọ jáwọ́ kò sọ àgbéjẹ́ mọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà á tó dé. Wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbà wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le. Òkú oríta lòkú rẹ̀ tó bá kọjá lẹ̀ tó lò ní jáwọ́ ìdájọ́. Muhammadun Rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. Sister Rachel, ẹ má bínú o. Mo fẹ́ dúró ní àyè kan tó lápẹẹrẹ níbi àlùkò yẹn ni mo gbọ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí. Ṣé kò sí pé tójú yín wá le báyìí? Àfà Cousin. Náà. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ fi lọ̀ wọ́n. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ yẹn. Mo ní boyfriend. Okay. But Muslim ni. Náà. Àfà Toyib lórúkọ ẹ̀. Àfà Toyib. Èmi àti ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ ara wa gan-an. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo mú lọ sílé báwọn parents mi ṣe yarí nìyẹn o pé irọ́ o àwọn ò fẹ́ o èmi ò lè fẹ́ Muslim o. Ẹ má jẹ́ n parọ́ tán yìí o. Tèmi àtàfà Toyib ò bá fẹ́ra wa nǹkan ó ṣẹlẹ̀ o. Sister Rachel, ṣé ó le tó báwọn ni? Ó le tó bẹ́ẹ̀. Torí mi ò mọ bó ṣe wá kọjálẹ̀ tán wá sọ pé rárá o ká má fẹ́ ra èmi ò lè fẹ́ Muslim. Kí gangan ni? Kí ni? Allah akbar. Sister Rachel, Ọlọ́run ó ṣàánú wa. Ìdínà siratal mustaqim. Ọlọ́run lọ́ba finimọ̀nà. Lórí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wáyé, Ọlọ́run ó fọ̀nà mọ́ wá lórí rẹ̀. Àkọ́kọ́ ìbéèrè ní kọ́kọ́ béèrè lọ́wọ́ yín. Ṣé lóòótọ́ ẹ̀yin nífẹ̀ẹ́ Àfà Toyib? Àfà Cousin ìgbìlẹ̀ sọ ẹ̀. Mo nífẹ̀ẹ́ Àfà Toyib gan-an. Allahu Akbar. Gbogbo ìwà rẹ̀ tẹ́yin náà rí látijọ́ tẹ́ ti jọ wà ṣé rí pé òun náà nífẹ̀ẹ́ yín lóòótọ́? Ìfẹ́ ìpọ̀ ó nífẹ̀ẹ́ mi. Allahu Akbar. Ọlọ́run ó fọ̀nà mọ́ wa inshallah. Ọlọ́run ọba àlekèọlá ó bá a sọ̀rọ̀ ní Al-Qur'ani. Ọlọ́run ní lakum dinukum waliya din. Ọlọ́run ní ẹ̀sìn tiyín tiwa náà ní tàwa náà. Bá a ṣe wà yìí lóòótọ́ Christian ohun tó dáa náà ni pé Christian kò fẹ́ Christian kí mùsùlùmí náà kó sì fẹ́ mùsùlùmí. Àmọ́ tí ẹni sùúrù Sister Rachel, àmọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn. Àmọ́ inú ayé tá a wà báyìí Ọlọ́run ló mọ ìyàwó kálukú ló sì mọ ọkọ kálukú. Tẹ́yin méjèèjì tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe pàdé ara yín lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ lóòótọ́. Àwọn òbí yín ohun tí wọ́n sọ náà ni wọ́n ti sọ ohun ẹ gbọ́dọ̀ bínú sí wọn. Ohun tí ó wàá kù bẹ́ẹ̀ náà ni wípé a fi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run á bí Ọlọ́run. Àmọ́ àwọn òbí wa tẹ́ ń wò yìí náà ẹ yẹ káwọn náà mọ̀ pé obìnrin ò lẹ́sìn. Ẹ yẹ ká mọ̀ pé obìnrin ò lẹ́sìn. Àmọ́ Sister Rachel pẹ̀lú ògo Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yín nífẹ̀ẹ́ Àfà Toyib lóòótọ́. Sẹ́ẹ̀rì tí ìbá fi lè fẹ́ Àfà Toyib nǹkan ó ṣe mí o. Àfà Cousin mi nǹkan ó ṣe mí. Dáadáa ni ó ṣe yín ẹ̀yin ẹni sùúrù á fi sọ́dọ̀ Ọlọ́run ọba
àbí ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ ẹ̀yin méjì náà lọ́lọ́run kọ pé fẹ́ra yín ní Christian àti Muslim àdúrà òun láà mọ̀ fi sí àwọn òbí wa náà àdúrà nílẹ̀ káwọn náà mọ̀ fi sí pé tọ̀ pé lóòótọ́ ìwọ ọlọ́run ọba fẹ́ káwọn ọmọ ìfẹ́ra wọn kọ́lọ́run ṣe gbogbo ẹ̀ ní rọrùn. ọ̀rọ̀ yìí ibi tó dúró báyìí á wà fi síbi ọlọ́run ni pé kọ́lọ́run bá wa kó sáwọn òbí wa nú. kọ́lọ́run kó sí wọn nú ni o kọ́lọ́run kó sí wọn nú o àbákọ̀símọ̀ yín náà máa gbà o ẹ máa gbà o. inú àdúrà náà lẹ ti bá mi ẹ ti gbọ́ ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ inshallah ẹ lọ́bi kankan lé nìyẹn. ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́yìn náà mo fara gbàdúrà kẹ́ mọ̀ dàníyàn bá mi. ìparí tẹ́ ẹ Pablo afa àmọ́ jẹ́ owó mọ̀ kó wà nígbà àmọ́ jẹ́ afa ẹ owó mọ̀ àpò lẹ́yìn afa oṣù kú gbogbo ìgbà mi. ó tún wá dọjọ́ wo báyìí. màá tó yọjú sí ṣùgbọ́n mo fẹ́ travel. o fẹ́ travel o sì á sọ fún mi látàárọ̀ nígbà tó bá travel nìsín ta ni ó máa bá ń kó gbogbo àwọn ọmọ ọbẹ̀ wa. àfa ẹ jẹ́rìí mi tẹ́ ẹ bá ti pè mí lórí aago màá ọ́dà wọn wá ní ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì deliver rẹ̀ fún mi. èyí ò kò burú gbà kò burú gbà. ṣùgbọ́n bí mo yẹ bọ́ tán sí mo sáré rántí o pé kí n tó lọ àdìsí kẹ́kọ̀ọ́ fún mi ni bó ṣe lílá bó ṣe jíjẹ kán máa ṣàánú mi gbogbo ibi tí má ti dé. Pablo ó fọkàn kú ó fọkàn kú gidi o ní o a sì gbẹnu lé ń bẹ̀rù látò rọ̀ a sì sọ̀rọ̀ ó sì sọ nǹkan kan. ọkàn mi ló fún mi. níbi tí ẹ̀bùn bẹ́ẹ̀lẹ̀ ṣé lílà ni ṣé mímu ni ṣé wíwẹ̀ ni àwìn nǹkan kan. bọ́dún lẹ́kọ̀ọ́ jà náà. ó jẹ́ gbèsè yẹn. àbá àwọn jẹ́rìí. oṣù tí wàá ṣe bẹ́ẹ̀ pé àbá mi ẹ̀sìn oúnjẹ. ọ̀rọ̀ ló lè rẹ̀. Islam ẹ̀sìn mi Islam ẹ̀sìn mi ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí ẹ̀sìn tọ́lọ́run tẹ́wọ́ gbà ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mi kì í ṣẹ̀sìn àkàtàkìtì. wọ́n ní kò ságàn onírètí ló wà ọlọ́run ó dọ̀wọ́ rẹ̀ àti bẹ́ńsù pẹ̀lú ìrẹ́sà ọlọ́run lọ́wọ́ rẹ̀ ló wà ọ́ ìwọ ló kọ́ ló tún lè parẹ́ gbogbo ohun tí ó tẹ́ wà lọ́rùn òṣì tó ń mú nífẹ̀ẹ́ sìn parọ́ jẹun ọlọ́run dákun là wá níbẹ̀ ìyà tó ń mú nífẹ̀ẹ́ sìn ṣiṣẹ́ ibi ọlọ́run dákun là wá níbẹ̀ má ṣe wá ní jálùmúra kàdù ẹ̀gbọ́n já ìlú afáàtà jù ó lọ jáwọ́ ó bá lọ jáwọ́ kó sọ àgbéjẹ́ mọ́wọ́ ìdájọ́ ọlọ́run òjìnà àtòdé wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbà wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń le òkú oríta lòkú rẹ̀ tó bá kọjá lẹ̀ tó lò níjàwọ́ ìdájọ́ ọlọ́run òjìnà lórí yín ẹ̀yin aṣáájú ẹ̀sìn àtẹ̀yìn ọmọlẹ́yìn oníṣẹ́ ibi. Salaam alaikum sir. Salaam alaikum sir. Yes sir. Bẹ́ẹ̀ ni sir, èmi àti àfáà wà ní site so wọ́n ti wo bẹ̀rẹ̀ round wọ́n dẹ̀ tiẹ̀ ti ṣàdúrà àwọn ìfún wa wọ́n ṣàdúrà gan ni sir. Bẹ́ẹ̀ ni sir, wà pẹ̀lú mi báyìí sir, wà pẹ̀lú mi sir. Salaam alaikum Alhaji Sodiq. Alhamdulillah Alhaji. Wallahi ilé ńlá ni. A ti ṣàdúrà. Wallahi àwọn engineer tẹ́ gbé fún yẹn wallahi òdodo ni o. Wọ́n lò òdodo sí pẹ̀lú ògo Ọlọ́run bá yín parí ẹ̀. A ti ṣàdúrà. Naam. Okay. Wọ́n ní gbé fún yín. Hello sir. Oh, okay sir. Màá send ẹ sí WhatsApp sir. Yes sir. Màá send ẹ sí WhatsApp. Yes sir. Ó dà o sir. So, Alhamdulillah. Ó dà. Naam. Ọlọ́run bá wọn parí ẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa ma umiru illa liyabudu. Iṣẹ́ tẹ́ ṣe fún àjọ ẹ̀ àrùn tó pọ̀ $50 la rí. Ní tó ṣẹlẹ̀ ni pé ẹni tí ò yé yín
ó pọ̀ ju tó yé yín lọ. bóyá a fẹ́ jẹ́ kó yé wa báyìí. ẹ fẹ́ jẹ́ kó yé yín. sẹ́yìn ò mọ̀ pé gbówó bá ṣe mọ lógún ò ṣe mọ ni. Ní ọjọ́ kìíní àná tẹ wá èló lẹ san. ẹ mọ̀ ká ti jẹ́ kó yé yín pé iye tó wà lọ́wọ́ wa òun nìyẹn ibi kẹfà manage 50,000 lẹ fún mi. iye tó wà lọ́wọ́ wa nìyẹn. ṣé nígbà tí mo wá gbéṣẹ́ lẹ́yìn lọ́wọ́ ẹrú owó àbẹ́rò owó. àròwó. ìyẹn tó túmọ̀ sí pé kò tó nǹkan kí ni ìyẹn tó túmọ̀ sí pé déédéé iye owó tẹ́ ẹ san déédéé ẹ̀ náà níṣẹ́ tẹ́ ẹ rí. bẹ́ẹ̀ ni $50. afa rárá ok aṣòwò sí gbogbo nǹkan tá a expect ni pé bí a máa gba $1,000 $30,000 sí pé tá a máa padà wá síbi bí báyìí mọ́tò tá a máa kọ́kọ́ ṣíwọ́ síta náà ẹ̀yin gbẹ máa kọ́kọ́ gba kí ni máa tó convoy. akọ̀wá rí tó yá owó bébèbè ló ń wọ. tẹ́ ẹ bá ṣe ṣiṣẹ́ ńlá sí bẹ́ẹ̀ lẹ́yìn náà sì rówó ńlá sí. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ ńlá lẹ fẹ́ máa rí tẹ́ fẹ́ máa jẹ́ kówó yín mọ̀ lọ sókè. owó ńlá. ẹ fowó kún owó tẹ́ ẹ ti san tẹ́lẹ̀ ẹ fowó kún owó tẹ́ ẹ ti san. ọ̀yá bílò làwọn aṣọ báyìí. ó kárí tẹ́ ẹ bá fẹ́ rí kínní tẹ́ ẹ bá sì rí bíi 150,000 sí 200. 150. ó pọ̀ jù. àwa onírú owó yẹn báyìí. ẹ wà ní ẹ mọ̀ pé èèyàn tó bá fẹ́ jẹ́yàn láyé gbogbo ọ̀nà ni ó sà láti fi jẹ́yàn. ẹ wò bá a ṣe wà yìí tá a bá gbálé tá a gbàtà tá a gbá gbogbo owó tó wà lọ́wọ́ wa báyìí tá a sì ní báyìí 80,000 ni. 80,000. Kò burú tẹ́ ẹ bá san 80,000 òun náà á sì máa fi bá nǹkan lọ ẹ sì fún mi ní báláǹsì tó kù tí n bá parí iṣẹ́. àbàṣe ká ṣe bẹ́ẹ̀ ń gbà rẹ̀. ṣe bẹ́ẹ̀ tẹ́ bá sì mọ̀ pé ẹ ti rẹ̀dì bóyá kẹ́ ẹ mọ̀ ló ń gbà yẹn. àti rẹ́dì. ẹ mọ̀ kọ́ tá a máa ṣe ní pé transfer la máa ṣe àkáǹtì yẹn náà. pààrọ̀ báńkì ní báńkì yẹn. mo ti bá yín ṣe 80,000 so mo ti bá yín ṣe sí bíi àbí ọjọ́ kejì àbí alẹ́ òní ọ̀la kò burú kò burú ilé tó kù báyìí. ó ti wọlé. àfa ìlú lẹ sọ pé a máa rí. adé mo rí bí 1.5 million. convoy owó ẹ mọ̀ dẹjà. torí gbogbo tó ti wà ní pé bá a ṣe ń bọ̀ lé ní. a máa tó convoy máa bọ̀ ni. a máa gbé mọ́tò wá ní. ká tún máa gbé tí ń dání. báwo lè. bẹ́ẹ̀ ṣe ọ̀kadà ló já. ẹ̀yin náà ẹ bira yín léèrè ṣé ẹ lè fi 50,000 ra mọ́tò. lẹ́yìn náà bá ṣe ṣiṣẹ́ ńlá síbẹ̀ lẹ́sẹ̀ ríṣẹ́ ńlá jàre. kò burú ẹ mọ̀ lọ. ẹ mọ̀ lọ ẹ padà wá. kò burú kò burú ẹ pè mí o ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́. ṣé pé bó ṣe dùn tó rí àwọn tó já sí pé gúdẹ mo gbé ní ẹ lọ́wọ́ wọ́n sọ pé àwọn ò rówó gbà tó bá jẹ́ṣẹ́ gidi mo wá gbé ní ẹ lọ́wọ́ kọ́ mo gbọ́dọ̀ wá iṣẹ́ gidi mo gbọ́dọ̀ wá oògùn gidi tí ń gbé ní ẹ lọ́wọ́ kí mi náà lè máa rówó gbà ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ọ̀dọ̀ ta ni mo lè lọ o. àfáàtàjù ó lọ já wọn ó bá lọ já wọn kò sọ àgbéjẹ mọ́ wọn. àwọn èèyàn ni wọ́n júwe ọ̀dọ̀ yín fún mi bẹ́ẹ̀ sì ń wò mí àáfàá ni àwọn kan nínú ayé àwọn ni wọ́n júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n ní pé tí n bá ti dọ́dọ̀ yín gbogbo tí n bá ti ń fẹ́ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ fún mi pátápátá àwọn tí mo wá ń sọ yìí wọ́n wá fún mi láwọn ẹ́fídẹ́ǹsì kọ̀ọ̀kan àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe kódà wọ́n fún mi lẹ́fídẹ́ǹsì wọ́n tún já rìsíìtì fún mi wọ́n sọ yìí pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ fún Sonesta Bẹ́ndẹ̀ àti Àkànní ó tiẹ̀. bẹ́ẹ̀ ni èmi ni ṣé orí gbogbo àwọn. àwọn èèyàn tó wá kéré bàbá Àkànní the James kitchen èmi ni mo fún un lọ́ṣẹ́ wìtìwìtì ni ó mọ tàtáyé ikú bẹ́ẹ̀ ni mo wí fún un nẹ̀yó èmi ni mo fún un lọ́ṣẹ́ kódà mo ti ní kó má búrò rẹ̀ lékè wá kí n tún fóònù náà lọ́ṣẹ́ tó ń mẹ́nu gbá. yóò mọ pawó ní igba ojú ló wọlé kan igba ọ̀nà ló wọlé aládì wìtìwìtì báyìí ni ó mọ rówó gbogbo ojú tí ń bẹ lára elégédé oire níbi rí yóò mọ ríre ni. bàbá ń bá rí ibẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn ìwẹ̀ dárí àlà ògo ọmọ mo ti gbórúkọ mi. èmi ni mo fún lọ́sẹ̀ yóò mọ gbéra ni kò ní í wálẹ̀ títí láé kí wàá lọ sẹ kí lọ. èmi ò wá mọ̀ pé ọ̀dọ̀ yìí ni
gbogbo wọn wà kò burú báyìí á jẹ́ pé ilé náà ni mo wà ní ẹ̀dùn má bínú o mo kàn tún fẹ́ kọ̀ǹfàmù lẹ́ẹ̀kan sí ẹ̀yin gangan ni wọ́n ń pè ní àrípẹpẹ. àrípẹpẹ kóògùn sí ògbólógbò awó ńlá ní mọ̀rìn àgbàgbálá igi ńlá tí ń dẹ́bu omi odò kàràbàtà tí ń gbé ní rìn lọ lóye eré pé ọ̀ràn tí ń jó mọ́ wàìwàì wo ìsọ̀nlẹ̀ èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ti fi mí lọ́kàn balẹ̀ pé ibi tí mò ń lọ gẹ́gẹ́ èmi ni ò sí léyà ò sí ẹ̀dẹ̀ wọ̀. bàbá nítorí wàá gbé mi wá ni pé ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí àáfàá ni mo ṣe sọ lẹ́ẹ̀kan èmi náà máa ń yíwọ́ padà ó máa ń ná àwọn ọmọ yahoo kéékèèké kan náà tán máa ń wá sọ́dọ̀ tèmi náà tán máa ń fẹ́ wá ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n máa ń ṣe lọ́dọ̀ mi mo kàn lè mú nǹkan kan mọ́ nǹkan kan kí nǹkan jẹ́wé kan kí n jọ́ṣe kan kí n dẹ̀ gbé fún wọn ẹgbàá ẹ lọ́ọ́ máa lò ó táwọn náà sì fún mi change kékeré kò ní pẹ́ kò ní jiyàn àwọn ọmọ yóò bá padà wá pé ah iṣẹ́ tí mo ṣe fáwọn o ó ṣiṣẹ́ o wọ́n rò pé èmi tí mo ṣe pé tí n bá mú nǹkan mọ́ nǹkan oúnjẹ. mú nǹkan mọ́ kan lásán ni tó ti gbé ilé wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ pákàndá èèyàn náà ni wọn náà. àdàmúyò ìkọ́dà ètí mo mú mọ́ wọn àwọn nǹkan èèmọ̀ tí mo rẹ̀ ó ṣàmú ni. mo wá wò ó pé èmi tí mo ṣe kékeré òun ti ń jẹ́ mo rò pé tí n bá upgrade sí level ńlá. kò tún gbé sí pele ńlá. ẹ mọ̀ pé owó ńlá náà máa wá láti rẹ̀ bàbá wọn abẹ́ kẹ́ ẹ bá mi ṣiṣẹ́ ńlá àdà fún yín ẹ gbé sí pele ńlá ẹ sì mọ̀ pé tó bá ti ń kán sójú òun máa kán símú náà so tí mo wá fẹ́ ni pé mo fẹ́ ọṣẹ ńlá ọṣẹ tó já sí pé ike ọ̀dà ẹ mọ̀ ike ọ̀dà kì í ṣe ike ọ̀dà kékeré o ike ọ̀dà ńlá òun lẹ́ẹ̀fì bá mi ṣe tó pé mi bá ṣe ń dé báyìí nǹkan mọ̀ bù fún ọ ẹ mọ̀ gbé fún ọ àwọn sì mọ̀ kó wa tí mo fẹ́ nu bá mi. wo òwe tí mo mọ̀ ọ́ ṣe ń lo gbé tọ̀ mí wáyé iṣẹ́ tí mo mọ̀ ọ́ ṣe gan-an ń lo gbé fún mi iṣẹ́ yìí kì í ṣe pé iṣẹ́ lásán mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi ní bàbá mi àgbòdòǹgbò alálẹ̀ ilẹ̀ kò ní bàjẹ́ káwọrẹ́ ọmọ jẹ́ mọ́ rẹ̀ wò mí wò sórí bó ti wà ẹ́ ọṣẹ tí ń ṣe fún ọ bó ti fẹ́ ní ti ṣe fún ọ àmọ́ àwọn èlò rẹ̀ lágbára bó bá sì ti lè ráwọn èlò rẹ̀ ó ti di ṣíṣe. kí ló gún mi ṣe tó lóun ò lè fàárọ̀ jù kò wá sí tẹ ní wá náà tí ní wá. torí àìbáyàn wá gbogbo àwọn èlò fúnra èèyàn lèyìn ò wá bó bá sì ti lè wá tó kó dé iṣẹ́ ti di ṣíṣe. ẹ sọ. wọ́n ní kò ságàn onírètí ló wà ọlọ́run ó dọ̀wọ́ rẹ̀ àti bẹ́ńsù pẹ̀lú ìrẹ́sà ọlọ́run lọ́wọ́ rẹ̀ ló wà ọ́ ìwọ ló kọ́ ló tún lè parẹ́ gbogbo ohun tí ó tẹ̀. ọba ṣe ẹni sùn ó fún mi lóbi fẹ ẹni sùn mọ mi ìwọ ìlọkùn fẹ irọ́ mi fi ìlọkùn fẹ ó parọ́ fún mi mo fi ọlọ́ọ̀bà bẹ mo fi àtẹ̀bí mu ọmọ mo fi bẹ̀yìn mo fi Jésù náà mo fi ẹwọ ẹwà yẹn ṣì sọ ó tẹ̀ ṣì sọ ṣé ìgbà tí mo sọ àfún yín níṣẹ́ ẹ lò ní ṣèjú mi ẹjọ́ mi bàtà délé ṣé kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ báwo lẹ ṣe lò kò ṣiṣẹ́ ṣé ẹ sàbí mo ṣe kí ojú ẹ mo ṣe lò ń bì kò ṣiṣẹ́ tí bá fún yín lóògùn fèkì mo ń gbọ́ mi ní sọ fún yín pé bíbẹ báyìí ni kẹ́ ẹ ṣe lò mo ń gbọ́ ẹni sọ ẹmọ tó ṣẹlẹ̀ ní pé máa tún àwọn àfáà pè ṣé rí mi ò ní gba owó ọlọ́rọ̀ yìí tí bàbá fi bẹ́ orí ẹ̀ ojú ẹ̀ máa wálé wàá mọ̀ Abaseki, aláàánú láṣà. Bíyàn bá ti ń sùn jù lọ́sàn-án náà, àlàkàlà ní òmọ̀lá. Àbẹ́bí tó ń pa mí ni. Kí n lọ jẹ ráìsì àtẹ̀wà lórí ọ̀rẹ́ rẹ̀ sàkíjà. Ọba! Ìwọ! Ọba kí ló ṣẹlẹ̀? Ìwọ lẹ́yìn. Ọba! Wà Ọba ẹ dúró! àfáàkà ìwò lọ jáwọ́ mo bá lọ jáwọ́ kò sọ àgbéjẹ́ mọ́wọ́ ìdájọ́ ọlọ́run òjìnà àtòdé wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ nílé òkú oríta òkú rẹ̀ tó bá kọjálẹ̀ tó lò ní jáwọ́ ìdájọ́ ọlọ́run òjìnà lórí yín ẹ̀yin aṣáájú ẹ̀sìn yìí àtẹ̀yìn ọmọlẹ́yìn oníṣẹ́ ibi. kí èèyàn sì wò sùsù báwọn kó sì fòdìdí lé ta mí lọ́rẹ́. àfàṣà sẹ́rí
ìwà tí ẹ̀dá bá ń wù láyé yìí òun lèèyàn máa gba àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sílẹ̀ ṣáwọn tẹ́ ẹ kọ́ ń kéwù ní tẹ́ ẹ ti ẹ̀ gbowó ṣáwọn tẹ́ ẹ ń ṣàdúrà fún ní tẹ́ ẹ ti ẹ̀ ro tó wó gbogbo ẹ̀ òun ló padà wá bí nǹkan tó dáa fún yín àfà òun ló wá bí nǹkan tó dáa fún yín ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́ alhamdulilayi orí tẹ̀yìn ló dé alhamdulilayi. so nípa 2 million naira tó sọ pé kí n jẹ́ kó dé ní àkáǹtì mo ti ṣàlàyé fún tẹ́ẹ̀bì ẹ ti gbàgbé ní sà láfítà tí mo fún yín kìtò mo sọ fún yín pọ́ ní kí n fún yín ní 2 million. 2 million 2 million wọ́n lè fún mi 2 million alhamdulilayi alhamdulilayi 2 million àbábí wá sí èmi sọ mo fún yín àtùbàdàn fẹ́ fẹ́ bàtẹ́ mi jẹ́ lọ́dọ̀ ọlọ́run. tí wọ́n bá fẹ́ yín téèyàn ò bá fi jíṣẹ́ ń kọ́. irọ́ a gbọ́dọ̀ fi jíṣẹ́ ohun tẹ́ ẹ fi kọ́ wa òun ní pé ká máa ṣòótọ́ ká sì máa ṣòdodo bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ fi jíṣẹ́ ohun tó ṣẹlẹ̀ ní pé ń pe account officer tèmi wọ́n bá mi ṣètò bí 2 million yóò ṣe dé àkáǹtì tí. ẹ ṣé o alhamdulilayi ẹ ṣé o ẹ jẹ́ ìsìn yín ẹ má sì mí o ẹ jẹ́ ìsìn yín. Islam ẹ̀sìn mi Islam ẹ̀sìn mi ẹ̀sìn tó lọ́rùn yọ́nú sí. níyẹn bùrà kọ́símù náà bùrà kọ́símù tó já sí pé gbogbo strategy ká máa fi rí owó pátápátá èmi tí mo kọ́ wọn rè bùrà kọ́símù tán dídì rìn síbẹ̀ gbọ́n mi ni bùrà kọ́símù ti wá di ẹni tí wọ́n ń pè lọ́tún lọ́sì tí wọ́n ń fún lówó tó ń fún wọn nílé tó ń fún wọn ní mọ́tò ìyẹn bùrà kọ́símù náà bọ̀ ṣé wọ́n lè sọ pé èmi ni mo mú bísínẹ́sì yìí wá èmi tí mo mú bísínẹ́sì wá gan mi ìrèrè bísínẹ́sì jẹ ẹ̀gbọ́n mi ló wá ń jèrè bísínẹ́sì sí wàhálà àti pé bàbá dẹ̀ sọ pé kí n mú ingredient wá o èmi ni mo ṣe tí kòkun o ó dà pé èmi gan ò tí fẹ́ náwó bí mo ṣe wà ká ní mo ti ṣe tá àti náwó ni ó yẹ kí n ti mú ingredient lọ fún bàbá láti jọ bọ̀ ní báyìí ẹ̀gbọ́n gan ti wá lé mi léré káwá bẹ̀rẹ̀ tó máa náwó jù náà àwọn méjèèjì báyìí. Pablo bó o ní ọ̀rọ̀ àjọsọ wa wo mo nídìí ẹ̀ báyìí àkànjí ti fẹ́ pa mí òun bọ̀ jọ̀ọ́ dákun mo wà lé má pẹ́ dákun tètè bá mi mú ọmọ yẹn wá kí n ṣe tí ń ṣe kí n fi gbọ́nra nù jàre ó káre Pablo ó káre ọmọ dáadáa ní báyìí èmi àtẹ̀gbọ́n mi káwájọ máa fowó tákù káwáwọ ẹni tó náwó jù nù àwọn méjèèjì káwọ ẹni tó máa náwó jù. àbáta ìwò lọ já wọn kò bá lọ já wọn kò sọ àgbéjẹ mọ́wọ́ ìdájọ́. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله Pablo látàárọ̀ tó sọ fún òun bọ̀ ẹ̀ńtẹ́ ìgan rí goyọ pápá yìí gan fà lè bẹ́ẹ̀. àfà nìyẹn. Pablo ẹ̀ lè kú àfà. yóò jẹ́ sọ pé ọmọ tí mo máa jẹ náà rè. ó náà ní ẹyẹ méjì ìjájà. mi gbàgbé má dùbẹ̀ yẹn Pablo máa rí ẹ. máa lọ. àfà òru ọwọ́ wo nìyẹn náà. kí ló ṣẹlẹ̀. ṣé ẹ tún fẹ́ dọwọ́rú bẹ́ẹ̀ ṣe dọwọ́rú fún mi last time. àníkẹ́ máa lọ.
kí ló dé sí ẹ̀ta bá tẹ̀ fẹ́ ṣe bísínẹ́sì ṣé ojú èlé ló yẹ ká ti jọ ṣe ó yá má wọrí má bẹ́ẹ̀ fi nǹkan lé news ó dá yín lójú má wọrí. Pablo máa lọ ṣo fẹ́ máa bá mi pín sẹ́jẹ̀ ni. àfà gbé nǹkan mi sẹ́nu wúyẹ́wúyẹ́. ṣé ká lọ gbá máṣí. Má fa tẹ̀síwá yẹn jà òun mo fi pẹ́ lọ́wọ́. àfáàtà jùwó lọ já wọn àfáàkà mo bá lọ já wọn kò sọ àgbéjẹ mọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ò jìnnà àtòdé wọ́n ń bá ẹ sọ lò ní gbọ́ wọ́n ń bá ẹ sọ lò ní gbà wọ́n ń bá ẹ sọ ọkàn rẹ̀ ń lé. ẹ pẹ̀lẹ́ o ẹ jókòó. sáwọn aleykum salaam sáwọn aleykum papa aleykum salaam. ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa ni ṣé kò sí kankan. kó n bà sí àgbàlejò yahoo mi wà àwa ní kẹtì ẹ ṣàdúrà fún wa kásì ẹ mọ pàdé mi àwọn clients. tó bá jọ̀rọ̀ yahoo ni ẹ jẹ́ rí ilé ta ẹ jẹ́ rí ilé ta. mo ń lọ ṣàdúrà fún wa ni ó ti yé yín ṣé bí ẹ sọ pé yahoo lẹ ṣe ẹ mọ tó ṣẹlẹ̀ ni pé ẹ wá bá mi lé ní sí yahoo. kúnlẹ̀ ẹ̀jẹ̀ kọ́ nínú ẹ̀. ẹsẹ̀ mi tẹ̀lé ọbẹ̀ kúṣà. iye wọ́n ti mọ̀ sẹ́. ẹsẹ̀ mi yóò dé ẹni sùn ẹ má dà lọ sùn ẹran ló wà ń bẹ mo mọ̀ látòjú ẹran ni mi ò mọ kankan pàlẹ́ òun yẹn. àmì ọmọ tó wà sọ mi ayé ẹran ló wà bẹ́ẹ̀. ẹran ni a tó ọmọ tí a ṣe débi àná. mi bó ṣe débẹ̀. sẹ́yìn máa sọ pé àmú mẹ́ẹ̀. èmi ni èmi náà búrò ẹ̀fọ́ kọ̀ símù èmi náà búrò ẹ̀fọ́ kọ̀ símù. Kọ́lọ́ máa yẹ kó gbé. wọ́n bá òní lè báyìí. hello. Ṣáfà Kọ́símù ló sọ̀rọ̀. salaam aleykum. Kí lorúkọ ẹ? Tajudeen. Sábúrò yìí ni Tajudeen. Tajudeen níbo lẹ ti rí? a ti ń wá látijọ́ ìta àmọ́ ibi tó wá. ẹ̀yin lẹni kó máa bá yín wórí wá kó máa bá yín wá pọ́n wá kó máa bá yín wẹ́sẹ̀ wá àbí. subhanallah Tajudeen pààyàn ó fi yẹn sowó. aláwọ̀ èmi ò mọ kankan pé o ìmọ̀ kankan pé o ẹ wò lóòótọ́ a ti ń wá látijọ́ yìí ẹ̀gbọ́n rẹ̀ ni mí látijọ́ tó ti ń gbọ́dọ̀ mi èmi ni mo kọ́ kí ó ní mo fi ìmọ̀ Ọlọ́run mọ̀ àmọ́ ogun tá à ń sọ fún un lójú ọ̀nà tọ́lọ́hun pé kó ṣe sùúrù kó fabalẹ̀ wá owó kó gbọ́ àmọ́ nísìn báyìí tẹ́ ẹ̀ gbọ́ mi yé nísìn báyìí ẹbẹ̀ tí ẹ má filẹ̀ o ẹ mú dáadáa ó ti bẹ̀sì Islam jẹ́ nínú ẹlẹ́ẹ̀kejì ó ti bókọ ẹbí jẹ́ ẹ mú lọ tọlọ́pàá ẹ bá ti mú lọ tọlọ́pàá kó jẹ̀yà dáadáa kán ṣe ìdájọ́ tó yẹ fún kó kọ́kọ́ jẹ ìdájọ́ ayé kó tó wá lọ jẹ ìdájọ́ tàlìkíámọ̀ bó ṣe jẹ́ nu o bó ṣe jẹ́ nìyẹn mi ò mọ̀ rí. ká ṣe nǹkan tó tọ́ fún un ẹ máa fọ. ẹ̀gbọ́n mi tún dì náà ẹjọ́ kì í sọ̀rọ̀. Tajudeen ó sì wà ní ayé yìí ẹjẹ tó ń pààyàn káàkiri ni mo bá wọn ẹgbẹ́ tí mo ní kó má join ló padà join ògbọ́tọ̀ lọ́hùn aláàfúrà ẹ tí ò bá ti gbọ́tọ̀ lọ́hùn tó gbọ́tà lẹ́bí táwọn òbí rẹ sọ fún táwọn afá rẹ sọ fún ìdájọ́ tóun náà mọ̀ rí òun náà ni ó mọ̀ rí yìí ní ilé ìyẹn ìjọmọ̀ wa ẹ̀dákùn ẹ jẹ́ ká ṣe sùúrù lóòótọ́ owó ṣe kókó kájẹyàn láyé kára mọ́tò ó ṣe kókó àmọ́ iná láhàmà àsọ̀bìrín ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà àwa náà sùúrù ta ní apadà kọ́lé àtúnra mọ́tò gbogbo ohun tí a lérò pa lé nínú ayé ó náà lápadà níyì láti pé àjẹyàn àmọ́ alhamdulilayi rabbil alamin Tajudeen ó padà kó bá rẹ̀. yóò ṣe tó wà fún ẹ.
àṣótán ẹ̀wọ̀n yé lóde. àṣótán ẹ̀wọ̀n yé lóde. ẹ wo gbẹ̀yìn àfàtàjù. ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ò fún gbogbo ẹlẹ́sìn oníṣẹ́ ibi. ẹ jẹ́ ká dá Ọlọ́run mọ̀ ká tó rí kú. àṣótán ẹ̀wọ̀n yé lóde. àṣótán ẹ̀wọ̀n yé lóde. ẹ wo gbẹ̀yìn àfàtàjù. ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ò fún gbogbo ẹlẹ́sìn oníṣẹ́ ibi. ẹ jẹ́ ká dá Ọlọ́run mọ̀ ká tó rí kú. Islam ẹ̀sìn mi, Islam ẹ̀sìn mi, ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí, ẹ̀sìn tọ́lọ́run tẹ́wọ́ gbà, ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mi, kì í ṣẹ̀sìn àkàtàkìtì. wọ́n ní kò ságàn onírètí ló wà, Ọlọ́run ó dọ̀wọ́ rẹ̀. àti pẹ́ńsù pẹ̀lú ìrẹ́sà Ọlọ́run lọ́wọ́ rẹ̀ ló wà ọ́. ìwọ ló kọ́ ló tún lè parẹ́ gbogbo ohun tí ó tẹ́ wà lọ́rùn.